Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Ẹni tó bá rẹ́rìn, ẹ jẹ́ ká sọ pé a rẹ́rìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tí ń dátọ́ lẹ́nu ìgbín tó bá di ọ̀rọ̀ àṣà ìbílẹ̀, pàápàá jùlọ ká máa kọ́ra wa ní òògùn Yorùbá. Tí mo fẹ́ kọ́ wa lónìí, òun náà ni òògùn ìgbẹ́. Kí là ń pè lókìgbẹ́? Òun náà ni kí ọ̀tá kó fi àdá ṣáàyàn kó má wọlé. Atọ́kùnrin àtobìnrin òun ni òkìgbẹ́ ló lè ṣiṣẹ́ fún. Tá a bá fẹ́ ṣe é, ẹ jẹ́ ká wọ àwọ̀ ìkì díẹ̀. Ló ń jẹ́ àwọ̀ ìkì, òun ni ìbéèrè tẹ́lómi máa béèrè. Ìkì òun ni ẹranko kan tán máa ń sábà fi àwọ̀ ẹ̀ ṣe òkìgbẹ́. A wá wá àwọ̀ yẹn èyí tó fẹ̀ díẹ̀, kò nílò kó fẹ̀ lọ títí kan. A fi sí inú ìsasùn. A wá wá owó ẹyọ kan, a fi sí lórí. A wá mú atare àjà ẹyọ kan, a fi sí, a wá jó papọ̀. Tá bá jó tán, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ yíká ọwọ́ wa méjèèjì àti yíká ẹsẹ̀ wa méjèèjì. Òkìgbẹ́ tí ó dájú ni. Ẹ má wá gbàgbé pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí, òun náà ni láti polówó ẹgbẹ́ kan. Association of Africa Tradition and Culture, òun ni ẹgbẹ́ náà. Kì í ṣe ẹgbẹ́ jìbìtì, kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ká sọ pé ẹgbẹ́ àwo. Ẹgbẹ́ ọmọ Yorùbá lásán ni. Ipe kí ni ìwọ mọ̀? Ààbò ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àlàáfíà ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Kí ni ìwọ mọ̀ tí èèyàn lè fi dáàbò bo ara ẹ̀? Pàápàá jùlọ lásìkò tí àìsí ààbò tó wà ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà káàkiri. Ntèmi mọ̀ rè, tó bá sọ ẹlòmíràn sọ tó ń mọ̀. Só tí kálukú wa tí a bá wá ń ṣe àwọn kìíní, a lè dúró dáadáa gẹ́gẹ́ bí ọkùnrin nílẹ̀ Yorùbá láti lè máa ṣe àǹfààní fún àwọn fámílì wa àti láti lè máa ṣe àǹfààní fún orílẹ̀-èdè wa àti ìlú wa lápapọ̀. Báwo wá la ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ yìí? Èmi Dr. Ọlálékan Sàlámì, òun náà ni Ọlọ́run sọ pé kí n dá ẹgbẹ́ náà lẹ̀. Èmi náà ni mo sì jẹ́ olórí ẹgbẹ́ náà. Láti lè darapọ̀ mọ́ wa, 5,000 naira òun ni èèyàn máa san. Nínú 5,000 naira yìí, owó ID card ó ti wà ńbẹ̀, owó registration ó ti wà ńbẹ̀, owó file ó ti wà ńbẹ̀. Irú èèyàn wo wá ló lè darapọ̀ mọ́ wa? Ọmọlúàbí lọ́kùnrin lóbìnrin tó fẹ́ràn lílo ewé àti egbò ló lè darapọ̀ mọ́ wa. Kò ṣáà ti jẹ́ ọmọ Yorùbá. Ibi tó wà, iṣẹ́ tó ń ṣe kò ní ìtumọ̀ sí wa. Ṣáà ti jẹ́ ọmọ Yorùbá, kò sì jẹ́ ọmọlúàbí. Tó bá ti jẹ́ ọmọlúàbí Yorùbá, ó lè darapọ̀ mọ́ wa. Láti lè wá darapọ̀ mọ́ wa, ọ̀nà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀. Ẹ mẹ́séjì mi ní orí WhatsApp nọ́mbà mi 08028565188. Ẹ má pe nọ́mbà yẹn o, kó má yẹ pé gbà tẹ́ pé mi ò ní ráyè dá yín lóhùn dáadáa tó máa wá di ọ̀rọ̀ bínú. Ẹ mẹ́séjì ní WhatsApp ni, á dára fún gbogbo wa.